Shehu pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá Malam Bauchi oníṣọlá Serikin Mùsùlùmí alájà samanika umuru babana happy birthday sir. Ẹ̀wì Ìlọrin alátàndá sótún dé àtàndá o. Olówó orí mi ní sọjọ́ àbí bàbá wọn ọba ìlú Ìlọrin Álìmí ọmọ Álìmí muallimul alimi náà filẹ̀ álàmí asọdùnkọ́ tètè gbọ̀ngbọ̀n kọ́ inna Ibrahim ní kánà ummata qanitan lillahi hanifa èèyàn kan bí ẹgbẹ̀rún èèyàn oníṣọ̀lá o mo lọ́jọ́ àbínisáyé ọjọ́ ńlá ni ìrántí ọjọ́ ìbí kì í ṣeré ṣẹ́ni bá mọnú òní ó mọ pẹ́ dú oníṣọ̀lá bẹ́ẹ̀ lágbá ńlá òjò tí ọ tó ń tàwọn àgbàrá tó fayẹ́rẹ́ bí ní ìmọ̀tì yìí ni ọgbọ́n kọ́ oògùn kọ́ àánú ọlọ́run ni Ẹ̀wì Ìlọrin dáì gbogbo ọmọ Ìlọrin sọ pé kẹsìn ọba jẹ kó pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ṣèbẹ̀wò ọlọ́pẹ́ ni wọ́n ní Ìlọrin Àfọ̀njá ló jẹ́ sọ pé àsọdúnmọ́dún fún baba àsosùmọ́sù nínú owó ọlá àìkú báálí ọ̀rọ̀ bọ́wọ́lá oníṣẹ́ ńlá Shehu Álìmí làlùfáà tó àlùfáà Shehu Álìmí Ẹ̀wì Ìlọrin ṣèbọ́mọnú lẹ́yìn mi jẹ́ ń wọlé tán gèrè Álìmí o Ìlọrin gèrè Álìmí tèmi ìlú tóbi tó ìyá kò léegun ẹ̀sìn léegun lé tiwa gèrè Álìmí o Ìlọrin gèrè Álìmí tèmi ìlú tóbi tó ìyá kò léegun ẹ̀sìn léegun lé tiwa ọkọ̀ lóore bẹ̀ àwọn ọlọ́mọ ají ti kẹ́lẹ̀mú dọ́mọ ọlẹ́kùn àyíṣe kánlúkánlú a kì í lù lágbàjì kéwú ni wọ́n ké ẹni Àfọ̀njá bá tẹ̀ nílọrin wọn kì í kéré ṣàwólọ́tù amáyọ̀ lọ́sì àwa lọ́ máa fi kéwú gbẹrú àwa lọ́ máa fàdúrà gbọrẹ ṣèbí àfáà ní bàbá ọba tó ń sọ ìdílé ìyá ọba ni ìdílé bàbá ọba ni ẹ̀gbọ́n ìyá ọba ni bá mi àgbà oníṣọ̀lá gangan ọmọlọ́jọ́ ọ̀bí èlì ọba tí ń kọbẹ ẹgbẹ́ ìránṣẹ́ ta àbáyárí mọ́kọ́ òǹrẹ́ ní ṣe Ṣéhù. Lórúkọ ààrẹ dáírì gbogbo ọmọ bíbí tìlọrin National Emirates Headquarter ló ní sọ pé àṣeyíṣẹ́mí fún baba kájọlà kájọ lówó bọ́wọ́lá oníṣẹ́ ńlá Muhammad.